Ace Entertainment TV, your #1 birthday arena. Oya ẹ jẹ́ kí Mr. Ìdòwú Vincent aláyé ire máa wọlé máa rọra. Mi ò gbọ́ kí lẹ wí. Oya ẹ jẹ́ kí Mr. Ìdòwú Vincent aláyé ire máa wọlé máa rọra. Àpáta dé àpáta pààrọ̀ ewì dé mo dé kíákíá bí ejì òwúrọ̀ mo dé pápápá bí ejì ìyálẹ̀ta òjò ni mímí ò bẹ́ nìkan sọ̀tà tónílé tàlejò ni mò ń kó mọ́ra. Oyè olóríire tí bá ń gbọ́ ẹ̀jẹ̀ àrèlé olóríire Mr. Ìdòwú Vincent ọmọ Ìkẹ́rẹ́ Èkìtì máa wọlé máa rọra òní lọ́dún rẹ̀ ọlọ́dún amọ́mọdún rẹ̀ nínú ayé bọ́dún rẹ̀ bá dé torí oyin mọ tiẹ̀ nínú afárá èdò lámọ tiẹ̀ náà pàyẹ́kò ló mọ tiẹ̀ lálàrèrè erin mọ tiẹ̀ nú gbó ẹ̀fọ́ mọ tiẹ̀ lọ́dọ̀ Mr. Ìdòwú òní lọ́dún rẹ̀ abọ́ dúpẹ́ lọ́wọ́ dáadáa tó dá ọ sáyé tí ó sì dá ọ̀dà Elédùmarè ọba mi alágbára gíga okú ọdún okú yèdùn Mr. Vincent máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan ní tìyẹ́ ọ́ bàbá pẹ̀lú mi ìwọ ni mò ń kí ọ̀dẹ́kílé kọ̀ọ̀kan dẹ̀dẹ̀ dẹrùdẹrù bàbá olúwa nífẹ̀ẹ́ mi bàbá gbogbo olóríire ọmọ ìfẹ́ olúwa ló rán mi wá o aláṣẹ gbogbo Beloved Beauty Glam ọmọ wọn níjẹ̀bú-jìṣà ọmọ rẹ ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ òun ló gbé mi débi tó ní kí n máa dá keke lúke ó ní kí n máa dá keke lúke ó tún ní kí n kọ́ mo bà káwá gbé tọ́kì sórí àmàlà lónìí ọdún aláyé ire lónìí ọjọ́ ìbí Mr. Ìdòwú Vincent òní ti yẹ ọ́nà àríyáyá ń ti yá àríyáyọ̀ ń ti yọ̀ iná ní sàyà ná onílé àlejò wọn máa fọ yàyà ṣe tiẹ̀ ní ọmọ olókè méjì takọtabo ọmọ àbájámi èyí gbà mí ìwọ lọmọ àdàgbà fíàfíà lápá fáàrí ìwọ lọmọ ejú kèé bojú lẹ́rù ìwọ lọmọ ẹkùn ọmọ ẹrùkúrùjì ńlẹ ọmọ Ìkẹ́rẹ́kẹ́tò níyànà mo kíyọ àṣèyí àṣàmọ́dún ṣẹ̀mí. wọ́n ní bóyin bá ṣe tán yẹn padà sínú kókó ogi bá fẹ̀rẹ̀ bòjò bá ṣe tán àfẹ̀rẹ̀ bòjò á padà sínú sàárẹ̀ tó kọ́lé sí àpáta pààrọ̀ ewì mo ti ṣe tán mò ń rebi tá a borí ìnísọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́ jáde gbogbo ilẹ̀ ilẹ̀. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love